èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Tóyìn Adégbọlá, the one and only international aṣẹ́wó running NAFDAC number all over the world, international one. Another one is a counterfeit. Mo ń fi àsìkò yìí rọ̀ yín ike kí n máa wo ètò Bisi Ologe Show, àtọkùnrin àtobìnrin, obìnrin olóríire, Bisi alálùbáríkà, ẹ̀yin bàbá tẹ́ ní ìyàwó tó dáa nílé tẹ́ ẹ wo mi lọ́kọ́ mo ti ṣoge láti òkè délẹ̀ ni mo ṣoge yẹn láti òkè délẹ̀ ṣe é ti rí sá ẹ máa wo Bisi Ologe Show. My name is Dr. Olufemi Olaiwola Ogubi. I want to thank God for the life of the celebrant. Even though I don't know how to describe her, what I know is that she has been very wonderful, very compassionate, very supportive, and there is no word you can use to describe her. I love her so much. In fact, she's my heart, and I thank God for his life. All what I can say about her is to wish her long life and prosperity, and more riches, more good health, more wisdom, and more of every good things in life. I thank God for his life. She's too wonderful. She's very wonderful. Wonderful, wonderful, wonderful. Taofik Bata Adéyẹmí Adélékè mo wá ṣayẹyẹ pẹ̀lú yèyé lómi tútù ó sọjọ́ ìbílẹ̀ ènì lágbára Ọlọ́run ìgbà ọdún kan ló máa jẹ́ o ó sọ ọdún ènì á ṣe tó jù bẹ́ẹ̀ lọ ìbíkún àtàláfíà ló máa fi ṣe o lágbára Ọlọ́run iléeṣẹ́ Bisi Ológe kò ní jóná o ẹ máa wo iléeṣẹ́ Bisi Ológe ọ̀túnṣọ́ọ̀ṣì o lágbára Ọlọ́run àṣeyísàmọ́dún o lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Ọ̀túnba Taofik Bata Adéyẹmí Adélékè ẹ máa wo iléeṣẹ́ Bisi Ológe o ológe ní kẹ́ máa wo. Ìwọ ìwé lápapọ̀ ẹ̀sùn ayé ìgbà olómi tútù wọ́n bẹ ní àtàtà wọ́n bẹ ní ọlọ́lá wọ́n bẹ ní àtàtà wọ́n bẹ ní àyẹ́sí orí máa ń gbowó lọ́nà oṣù lọ́dún ẹ̀rọ ipò ọmọ ẹ̀rọ ipò ọmọ ipò ọmọ ẹ̀rọ ipò ọmọ ìwọ ìwé lápapọ̀ ẹ̀sùn ayé ìgbà. Orúkọ tèmi Nurudeen Ọmọdérìndé gbọ́jẹ̀ ní ìlú Làrò àní gbọ́jẹ̀ ní gbogbo ìlú Yewa. Mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún Yeye Osun Tejumade tí ó jẹ́ ìyánífà gbọ́jẹ̀ ní gbogbo ìlú Làrò àti gbọ́jẹ̀ ní gbogbo ìlú Yewa. Mo tún wá dúpẹ́ lọ́wọ́ Ìdòwú aláṣẹ Noble Hotel tí a wà ń bẹ̀ lálẹ́ yìí. Àdúrà wa gbà Yeye Osun Tejumade wọ́n ti ṣọdún ọdún yìí wọ́n á tún ṣe mí ìtòwó tọmọ tàìkù tí ń jẹ́ balẹ̀ ọ̀rọ̀ ní agbára wọn tó nílé ayé Ifá adúró tì wọ́n, omi adúró tì wọ́n, ọ̀tá adúró tì wọ́n. Gbogbo ẹni tó wá síbí báyìí ní èní on the 6th tí wọ́n ń bá wọn ṣe ayẹyẹ ọjọ́ ìbí wọn ní délé lọ kú o. Àsìkò tí wọ́n ṣe ọjọ́ ìbí náà wọ́n máa mọ̀ sí dáadáa, wọ́n á mọ̀ sí rere. Bí wọ́n ṣe surprise fún wọn léèní tí wọ́n fún wọn mọ́tò, wọ́n á fún gbogbo àwa táwa mi oore ìyanu, oore alábàríkà wọ́n á ṣe fún gbogbo ọmọ, gbogbo àwa tá a wá sí ibi ọjọ́ ìbí Osun Tejumade Osun tí wọ́n jẹ́ ìyánífà gbọ́jẹ̀ ní gbogbo ìlú Yewa.
wọ́n á dàgbà wọ́n á dògbò wọ́n á fọwọ́ pa wọ́n á fèrègì jògbè lágbára àwọn tó ní láyé irúnmọlẹ̀ á bọ̀kùn ọ̀tún irúnmọlẹ̀ á bùkò sí àpọ̀ tí kì tọ̀pẹ̀ kígba irúnmọlẹ̀ ó má gbè wọ́n á gbè wọ́n sówó á gbè wọ́n sọ́mọ á gbè sáà túndé balẹ̀ ọ̀rọ̀ báyìí. ìdáyà àmọ́dún nǹkan tó ń dùn èmi lọ́kàn ọmọ alálùbáríkà kẹ́ bá mi pèsè fún wọn. Yeye Osun Tejumade bó ṣe ń dúró tì èmi gbọ́jẹ̀ ní ìtì bá ń ṣe nǹkan irúnmọlẹ̀ á dúró tì ọlọ́run á dúró tì mo dẹ̀ kí ọkùnrin obìnrin ọmọdé àgbà tí wọ́n wá síbí tí wọ́n bá wọn ṣayẹyẹ ọ̀hún ní délé lọ kú o mo dẹ̀ tún wá dúpẹ́ lọ́wọ́ àròlé Sambo tó wá ṣeré fún wa ohun ò ní há o ajá kì í gbó kóhun ẹ̀ há àgbò kì í kàn kóhun ẹ̀ kó àgbò kì í kàn kí wo ẹ̀ kó yọ báyìí wọ́n á dàgbà wọ́n á dògbò ire London ire Amẹ́ríkà á máa pèsè gbogbo wa báyìí ó di tó ó dàṣẹ. Yeye Tejumade ọlọ́jọ́ mi lọ sọ pé mi ò máa gbọ́dọ̀ mú ní. Ọlọ́jọ́ yìí ni ò máa ń lọ. Tejumade Tejumade ló máa rọra. Mi ni Yeye Osun Tejumade inú mi dùn gan láti wà níbí báyìí ọlọ́jọ́ bí òní ẹ̀mí wá ṣọ̀pọ̀lọpọ̀ ìláyé. Orúkọ mi ni Yeye Afomiṣọlá Aki Osun Tejumade fún ọjọ́ ìbí tèmi kò ní fi ọdún yìí dágbére fáyé ó ti ṣe tọdún yìí á tún ṣe tẹ̀mí hàn ní wá retí ìwòye ẹ̀mí báyìí àtújọ máa péjú ṣèmí. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.